bẹ́ẹ̀ ni o wẹ́rẹ́ bí èjì alẹ́ wàrà bí èjì òwúrọ̀ kàtàkàtà bí èjì ìyálẹ̀ta wọ́n tún dé sí yín lọ́rùn nìyẹn lórí ètò kí lẹ rí sí fún ti òní. Nuwa Media. Lónìí ẹ̀yin tèmi ohun tí èmi fún ara mi tí mo experience òun ni mo fẹ́ mú wá fún wa lórí kí lẹ rí sí. Nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga University of Ibadan ní 1998, ìyá mi máa gba ààyè fún mi ní private hostel ní ìgboro ní tòsí ilé ìwé mi ní Agbowó nìbàdàn. Ìyàrá yẹn àwa 14 ló yẹ kí a wà níbẹ̀, kálukú máa sanwó ààyè tiẹ̀. Èmi san bed space tèmi. Àmọ́ mo ní àwọn tí a jọ ń gbénu yàrá méjì. Àwọn ọmọ Yorùbá. Àwọn méjèèjì yẹn wọ́n jọ gba ìyàrá, wọ́n san owó gbogbo ọmọ iléèwé 13 tó kù tó yẹ ká fi pé 14, wọ́n san gbogbo owó yẹn, wọ́n wá gba ìyàrá. Ṣé rí àwọn ọmọ méjì tí mò ń sọ yìí, àfi sùúrù lọ̀rọ̀ wọn. Àwọn ọmọ méjèèjì yìí wọ́n rẹwà gan, wọ́n ń ṣọmọ Yorùbá o. Àmọ́ ká má bàa mọ àdúgbò bí tí wọ́n ti wá lórílẹ̀-èdè Nàìjíríà, kó má bàa sọ wípé mò ń fi ìlú, mò ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣá àbí mò ń ṣàpèjúwe ìlú wọn ní ọ̀nà tí àwọn kò fẹ́. Ẹ jẹ́ kí n fún wọn ní orúkọ Gẹ̀ẹ́sì. Ẹ jẹ́ kí n pè kan ní Sarah, kí n pè kan ní Sharon. Sarah àti Sharon wọ́n jẹ́ ọmọ tó rẹwà tí a jọ ń gbé nínú ìyàrá. Àmọ́ àwọn méjèèjì mi ò rántí ọjọ́ tí wọ́n gbé báàgì páwọn ń lọ iléèwé rí. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ iléèwé University of Ibadan náà ni gbogbo wa ń pe ara wa. Àmọ́ ńgbà tí mi ò ní máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò, àṣà àjọ ń sùn, àjọ ń jí nínú ìyàrá. Àmọ́ irú ẹ̀dá wo ni àwọn ọmọ méjì yìí jẹ́? Èmi ni mo dàbí messenger, general messenger. Tó bá ti ń jáde, wá ní Aródú, please, see my mommy would come. When she comes, please tell her that we've gone for an excursion. Ìkéde lẹ́ni, Aródú, when my daddy comes, tell them that. A ṣàkó gbogbo excuses sílẹ̀, wọ́n á ní kí èmi máa bá wọn sọ. Tí wọ́n bá ti lọ, àwọn àlejò wọn máa ń wá, àwọn ọkùnrin, àwọn bíi Alhaji, àwọn bíi Chief, àwọn bíi Honorable, àwọn bíi Ọ̀túnba, àwọn tí wọ́n máa ń wá wọn wá nìyẹn. Èmi sì ni wọ́n máa ń bá nínú ìyàrá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó bá jẹ́ pé mo lọ sí ilé ìwé mi láti lọ kọ́ ẹ̀kọ́. Àmọ́ àwọn ọmọ yìí níbi tí wọ́n dáadé nínú yàrá wa, ẹ̀rọ amú nǹkan tutù, ìyẹn deep freezers ńlá 13 ni. Ìkan wà tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ mu lè máa bá níbẹ̀. Ìkan wà tó jẹ́ wípé oúnjẹ tó fresh, àwọn ẹran tó fresh, ẹja tó fresh, adìẹ tó fresh, tọ́kì tó fresh, òun lẹ máa bá níbẹ̀, a kàn kó síbẹ̀ ní gbì. Ṣé wá rí ìkẹta yẹn, àwọn oúnjẹ tá a ti sè, ọbẹ̀ oríṣiríṣi, ẹ̀fọ́ rírò ni o, a ṣe ìṣápá ni o, a ṣe ẹ̀wà ni o, a dín ata ni o, ata dúdú ni o, ata green, purple, yellow, gbogbo ẹ̀ṣà kọ́dà bá ṣáà ti sè, òun ni à ń kó sínú ẹ̀. Àmọ́ ṣé ẹ mọ̀ èmi gẹ́gẹ́ bí ọmọ kan tó jẹ́ pé mi ò kúkú ń jẹun púpọ̀, àmọ́ ìbágbé mi pẹ̀lú àwọn ọmọbìnrin yìí, ẹ̀ǹkọ̀ọ̀kan ni máa ń rántí pé ó yẹ kí n lọ sọ́jà. Torí kò sẹ́ni tó fẹ́ bá wọn jẹ́. Wọ́n sì ẹ̀fẹ́ mi ní orí ọ̀fẹ́. Bí mi ṣe ń ṣí igbá, bí mo ṣe ń jẹ díndín, ni mò ń jẹ bíbọ̀, tí mò ń jẹ yíyan, mo ṣáà ń jẹun, mò ń jẹun lálọ́fẹ̀ẹ́ láìsí wàhálà. Àmọ́ ní ọjọ́ kan, àwọn ọmọ yìí tún lọ bí wọ́n ṣe máa ń lọ ìrìn àjò wọn. Ó wá bọ́ sí ọjọ́ Sátidé. Kó tó lọ ní àárọ̀ ni wọ́n ti fọ aṣọ tí wọ́n sá síta. Èmi náà bá ní Sátọ̀dé yìí, àwọn ọlọ́kúnkún ń gbàlejò, èmi ò lọ́rẹ̀ẹ́ wọn ò sì lọ́tàbí ọ̀lẹ́ni ń wá mi wá. Ilé bí mo sì ti wá ń gbẹ̀ tí mi máa wọ yunifásitì ń gbà yẹn, Ọlọ́run kó ṣàánú ni. Mo mọ bí mo ṣe fi lé sí, so mi ò ń kọjá ààyè mi. Èmi bá mú gbálẹ̀ pé jẹ́ kí n tún iyàrá ṣe, mo bá tún gbogbo inú yàrá ṣe. Ibi tí mo ti tún yàrá ṣe ni mo ń gbọ́ tí òjò ń ṣe kàtàkàtàkàtàkàtà má dé. Àwọn ọmọ olórí gbèsè tó fọṣọ síta jẹ́ sáré lọ bá wọn ká aṣọ wọn o. Mo bá ká aṣọ wọlé. Mo ká èyí tó wà ní orí veranda wa tó ti gbẹ, mo ká yẹn wọlé. Èyí tí kò tí ì gbẹ tó wà nísàlẹ̀, mo lọ kó wọn wá, mo wá sa sí orí veranda. Èyí tí mo wá kó sórí bẹ́ẹ̀dì torí wípé táwọn àlejò wọn bá dé, mi ò fẹ́ kí wọ́n rí yàrá wa ní jákujàku. Mo bá wọn ká, mo ká ti Sarah síbi tí ti Sarah máa wà, mo ká ti Sharon síbi tí ti Sharon máa wà lórí bẹ́ẹ̀dì wọn. Báwo pé sórí bẹ́ẹ̀dì ni màá kó sí. Jẹ́ kí n ṣí àpótí aṣọ wọn o, kí n bá wọn to ẹrù wọn sínú wardrobe oníkálukú o. Ẹ̀yin tèmi, my people, my very dear people, kí mo ṣí wardrobe ọ̀kan nú wọn. Orí mo bọ̀ ń bẹ̀, oyeye jù ọjọ́ orú omi lọ. Bí mo ṣe ṣí wardrobe o, ni mo bá ilé tìró. Ọ̀pá tìró yẹn, èyí tó yẹ kó jẹ́ ọ̀pá,
ìkótí idẹ ni wọ́n fi sí. Wọ́n wá mú aṣọ pupa tínrín àti òwú dúdú, wọ́n wá so sí ọrùn ilé tìró yẹn gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹ párárá ṣe máa wo cartoon bẹ́ẹ̀mi ṣe rí n bá ní mi ò lè fọwọ́ kan kíní iye omi ìmọ̀ bóyá wọ́n fọwọ́ kan àbí wọ́n bára bá wọn pa àpótí aṣọ wọn dé. Mo bá to aṣọ wọn yẹn ní ṣẹ́ẹ̀sì wá mọ̀ èmi bí mo ṣe ń rojọ́ biribiribiri bẹ́ẹ̀ tí wọ́n kó iṣu gbígbóná sílẹ̀ dùn bí wọ́n ṣe dé ṣe bí I suppose shut up and no shut up. Bó ṣe dé ń bá ní welcome Sarah Sharon, welcome, how was your outing, blah blah blah. Wípé before you came òjò rọ̀ o, mo wá bá yín káṣọ yín wọlé, mo tẹ̀ tí fẹ́ kó sínú wardrobe ìwọ̀ mo lè ṣí wardrobe nǹkan òun rí mo rí èyẹ kí n rí o rè kí mi kó aṣọ wọn rí nú wardrobe o. Oh my God, my Jesus Christ of Nazareth Olódùmarè. Nígbà wọ́n bẹ̀rẹ̀ tì mí wọ́n yan lọ́fílà ìbú ìlara mi ó pọ̀ jù. Nígbà wọ́n tẹ́ra wọn ṣáálá kò tán ara mi ò lò kọjá ọ̀sẹ̀ yẹn tí mo fi sá kúrò ní ilé ìgbé àwọn student níbi tí wọ́n fi tì náà mi dé. Wọ́n ṣetán láti bá mi kanlẹ̀ débi pé àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ màámi ìyá aṣí àwọn lọ́ní ọmọ mi ìwé nìkú náà ó yá máa wá ṣé mo fi drop rí mo fi kó dédé ìjàwájántìsì mi kúrò ní hostel níjọ́ náà kí mo sáré ó jí ìyá aṣí ní ọdún náà. Àmọ́ ẹ̀yin tèmi nílé irú ọmọ bẹ́ẹ̀ máa pọ̀ nígboro ayé pàápàá láyé òde òní tá a wà. Tèmi bá ní kí n ro bí mo ṣe fi ilé sí ṣe lé kémi náà bá wọn kọ́ ọmọ lùbọ́ kémi náà máa ṣe bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀. Àmọ́ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ àti àwọn gangan tí mo fún ọ̀rọ̀ wọn wá fún wa kí lè rí sọ sí ọ̀rọ̀ ilé ayé wọn àti ilé ayé tèmi. Ṣé ẹ máa lù mí lọ́gọ̀ ẹnu pé gbèrè o ọmọ rẹ bí yan ọmọ òkèlè bí ẹ̀bà àbí ẹ máa pè mí ní àgọ̀ pé nǹkan tó yẹ kí wọn náà ti sáré ṣe báwọn náà ṣe nísìnyí wá ti lówó òótọ́ dẹ̀ ni ò ká dẹ̀ ni pé mo ṣe o bóyá màá ti lówó bọ̀ tó bá ti yí mi lọ́rùn nǹkan tó ti fi mí gún ọṣẹ. Ẹ fi gbogbo ìròyìn ẹ fi ránṣẹ́ sí mi lórí ìtàkùn wa lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube. Àwa gẹ́gẹ́ bí Nuwa Media Official. Tó bá jẹ́ email wa ni ìyẹn nuwamedia@gmail.com. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ kẹ́ pè wá àbí kẹ́ ẹ chat wa pẹ̀lú WhatsApp lórí nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi náà sì ni tí ní tòótọ́ mo máa wá o ẹ̀yin ni mo máa bá ní ìgbà mìíràn. Aródú Òjìgọ́bì ni orúkọ mi. Aya Fẹ́tawó lérin, ọmọ àwà òṣùlé, ọmọ olówó òdùrú, ọmọ bàbá kan omi tútù ti jóni fàìfàì. Àlàáfíà o. Nuwa Media.